ẹ káàsán ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ káàsán ẹ̀yin ọmọ ìyá mi, ẹ káàsán ẹ̀yin ọmọ ìyá mi, ẹ kú Jímọ̀ olóyin, ẹ kú Jímọ̀ òní. Mo wá ṣàdúrà fún gbogbo wa lágbára Èdùmàrè, àní ní ìnira lágbára Èdùmàrè. Ìnira ò ní jẹ́ tiwa lágbára àwọn tó ní láyé, ìnira ò ní jẹ́ tiwa. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ẹ wo ọmọ ìyá mi, kò sí kọta mú wálé ayé, kò sí kọta máa mú lọ sọ́run. Mo ní kò sí kọta mú wálé ayé, kò sí kọta máa mú lọ sọ́run. Ẹ wo iṣẹ́ yìí, ẹ wo kíní yìí, kò ní ìdí kó tó lè yìí, kò ní ìdí kó tó lè yìí o, ilé ti pọ̀ jù. Àwọn míì wà ó máa dábì kò hù á tó báyìí, ó lè jẹ́ orúkọ báyìí, ó máa rí níta, ó máa dáadé á dáhùn báyìí, á rí báyìí, àbí kó fẹ̀ jùlọ díẹ̀ kékeré olóníìdì. Ewé kí là ń pe ewé yìí? Ewé gbẹ́gi lélẹ́yìí, ewé gbẹ́gi, ewé ó it's a stubborn grass, we call it stubborn grass ní kíní stubborn grass ní ewé yìí. Ewé gbẹ́gi ló máa ń pè ní ilẹ̀ Yorùbá. English name is a stubborn grass. Òun ni kí ló wà fún? Ó wà fún tí obìnrin bá fẹ́ bímọ tó bá tètè rọ́mọ bí, bóyá wọ́n fẹ́ operate, wọ́n sọ pé wọ́n fẹ́ operate ẹ̀, ọmọ ìyá mi lọ wá kíní yìí, lọ wá kíní yìí. Tó bá ti wá kí ló máa ṣe? Akàn lọ wé lé ní, kò sọ́wọ́ báyìí, kò gbọ́n, kò gbóyẹpẹ àbí kò ṣàn. Ọlọ́run fòdì ẹ̀ jù sẹ́nu, fi atarẹ sí. Wọ́n ti fi atarẹ mẹ́sàn-án ló máa fi so mẹ́sàn-án ní o. Wàá fẹ́ tọ́ obìnrin ló ní, bí ọkùnrin wo lè ṣe fúnyàwó ẹ, wọ doctor, wọ native doctor, wọ àfáà wòlíì pastor, wò lè fọlá ẹ ṣe. Ìyá ọlọ́mọ tó bá pè wọ lórí ni bí ọmọ ẹni fẹ́ bímọ, àbí bí ó fẹ́ bímọ ni bí àwọ̀ fọlá ẹ ló fẹ́ bímọ, kò sọ fọ́kọ ẹ kókó lọ yí wá irú ewé yìí ló máa, bóyá ó de oyún mọ́ ẹ nínú, àbó de oyún mọ́ ẹ nínú tó pọ̀ gẹ́rẹ́pẹ́tẹ́, ìkan tó máa ṣe nìyẹn. Ọ̀rọ̀ fòdì ẹ̀ jù sẹ́nu, fòdì kí ni kò jù sẹ́nu, kò ra mú atare ẹyọ atare mẹ́sàn-án kò sí pẹ̀lú ẹ̀, kò jẹ́ papọ̀, ìbá jẹ́ papọ̀ láti ibi dodo báyìí. Tó bá ẹni ẹ bá ti sùn, tí obìnrin bá ti sùn láti ibi dodo báyìí, wọ́n ní kó ṣí aṣọ ẹ̀ sísàlẹ̀ àti ibi dodo báyìí ló máa ti fún lẹ́ẹ̀mẹ́ta péré ló máa fi fún. Bá ti fún báyìí ọmọ ìyá mi kó tó 5 minutes àbímọ. Tó bá sọ pé àwọn fẹ́ ṣe kí ni, bóyá wọ́n dénú mọ́ nínú ni o, àbọ̀ ṣẹ́ ní tì sí o, àbọ̀ ṣe kíní kan, àbí ọmọ yòówó kó isókè kò sí kíní kan á paradà á sí kíní lójú ẹsẹ̀. Ọmọ ìyá mi, àfi tó bá pẹ́ ṣe ẹnu kan, tó bá kẹ́ ṣe ẹ náà sef, wọ́n ti máa tú ẹlẹ̀ lójú ẹsẹ̀ yẹn kó tó padà tó di ẹ padà. Iṣẹ́ yìí confam o, iṣẹ́ yìí confam. Ìbá bàbá mi ọmọgbẹ̀yìn wà, bàbá mi ló fún mi níṣẹ́ yẹn, iṣẹ́ bàbá mi ni, ó confam. Kò ṣe bí ọ̀rọ̀ orí, kò ṣe kálọ̀ kábọ̀. Bàbá mi tó fún mi náà ń kọ́, ó ti lọ. Kò sí dáàtà mọ́ sọ pé kò sí kan tá, wíwáyé kò fún mi gbà yẹn mo ní rí fún yín. Kò sí kan tá mú wálé ayé tá máa mú lọ sọ́run o. So bó ti jẹ́ nìyẹn. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ire o, kẹ́ni lovely weekend.